I follow people. My name is Sidi. Come to the interfere. Me, I want to interfere the man. The man, me. The man, what's the name? Salah. The man name is Salah. Salad. You the people say man yagbe. The man sọ pé àwọn kì í yagbe pé àwọn ẹ̀kọ̀ọ̀kan na man yagbe láàrin ọdún mẹ́wàá. The man say man tọ̀. The man sọ pé àwọn kì í tọ̀ pé láti gbà táwọn ti dé ayé àwọn ò tọ̀ rí. The man say man jẹnu pot ti dey steam it for pot. Gbogbo tí wọ́n sọ pátápátá náà ni mo túmọ̀ fún yín. Wọ́n náà máa ń jẹun jẹ kọ́dà àwọn ti jẹun ní mọ́sálásí rí. The man, you got wife? You don't born wife? Wife? Yeah. Yes. The man sọ pé àwọn níyàwó. The man, you dey born baby, so ti bímọ. Yes, I know. The man sọ pé àwọn ti bímọ. Ọmọ mélòó lẹ bí? How many children? His name Olao. Okay, wọ́n ní ọmọ bíi 100 ní àwọn tí gbogbo tí wọ́n sọ pátá náà ni mo ti mọ̀ ẹlẹ́dàá yìí sì tó pé ní tí wọ́n sọ náà ni mo sọ jáde. Dìmọ̀ ṣé ẹ lè fẹ́ Nàìjíríà? You can marry Nàìjíríà? Dìmọ̀ sọ pé àwọn lè fẹ́ Nàìjíríà pé àwọn ọmọ gidi ní mẹ́ Nàìjíríà bó tẹ̀lé kó ló sì náà ní ẹ mọ́ kó lé ọkọ náà ní. Dìmọ̀ sọ pé àwọn lè fẹ́ yín pé ká ẹ mọ́ kò sí wàhálà. Dìmọ̀ ṣé ẹ dúdú abẹ́ pupa? Yes, I do. Dìmọ̀ sọ pé àwọn pupa pé yellow pepper ni àwọn. Dìmọ̀ ṣé ní imú gígùn àbí imú tó ṣòro. Yes, of course. Wọ́n náà máa ń gbóòórùn oríṣiríṣi àwọn èèyàn pàwọ́ sí gbóòórùn abẹ́ oríṣiríṣi abẹ́ Nàìjíríà abẹ́ Amẹ́ríkà abẹ́ Dubai abẹ́ gbogbo rẹ̀ ni àwọn sí. Dìmọ̀, God bless you. My name is Sidi. Do you interfere? Yes. Me, I interfere people ní Nàìjíríà. Gbogbo ayé ni wọ́n mọ̀ mí. Me am the president of maize. Everywhere they know me. Ẹ bá ń sọ pọ̀ yín fara lé. Pray for them. Kí wọ́n máa follow wa káàkiri. Bye. You see you later. Bye. Congratulations. God have me. Bye for now. Good people. Thank you so much. My name is Sidi. Come to the interview. Mo ti interview òyìnbó. Gbogbo oríṣiríṣi nǹkan tó sọ fún mi náà ni ń sọ fún yín. Ó ní wípé àwọn ọmọ Nàìjíríà pé wọ́n máa ń jẹ̀dí, wọ́n máa ń mùdí, wọ́n máa ń ládì. Wípé gbogbo rẹ̀ sì rè ó sì ti sún wọn ti gbowó lọ́wọ́ òun. Ó sọ bẹ́ẹ̀, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Àwọn ìyá later. Thank you.